Alhaji Taiwo Hassan Ogogo ọmọ kúlódò. Ó tún di bẹ́ni bá ń jọ ni, ó tún di béèyàn bá ń jọ nìyàn. Àtàǹpà kò sí mọ́ lọ́wọ́ dì lágbà yìí o. Etí ti kú ò lórí, orí ti dàpọ̀ láìjí. Alhaji Taiwo Hassan Ogogo, gbogbo ohun tí wọ́n bá ń jẹ lálẹ́ di ọ̀run ni kó máa bá wọn jẹ o. Gbogbo ọmọ ní í ṣe lédè lẹ́yìn rẹ̀. Àwọn ìyàwó ń ṣòjòjò. Gbogbo ẹgbẹ́ onítíátà ní ṣòjòjò pẹ́ni ire ti lọ. Ikú tó pagbe, gbogbo olè aró ló dá láró. Ikú tó pàlùkò, gbogbo olè osùn ló ṣe kásà fún. Ikú tó pa lékèlékè, gbogbo ibi tí wọ́n ti ń kẹ fún ló ṣe ní nǹkan. Kábíyèsí Ọlọ́run Elédùmarè ọba alápàdúpẹ́ o. Gbogbo ẹ̀yìn tó Ògògó fi sílẹ̀ má ṣe jẹ́ kó bàjẹ́. Bá ọ dá àwọn ọmọ rẹ̀ sí. Jẹ́ kó ló jìnnà síra wọn fáwọn ìyàwó tó fi sílẹ̀ ayé lọ. Kíkú òjijì ó má pẹ́ nìkankan mọ́ ní agboolé tíátà àti ìṣeré orí ìtàgé gbogbo. Gbogbo ẹni tó fi tara rẹ̀ sílẹ̀ tó mú tògògó gbọ́. Tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ yìí tí ò dáa nípa akọni tó lọ. Ẹ wo ẹ̀yìn wò, ọjọ́ tí yín náà kù sí dẹ̀dẹ̀. Olúwa o, Ogogo has fought the final battle. Ó ti jàjà ìgbẹ̀yìn. Ojú rere là ń béèrè fún látọ̀dọ̀ rẹ kó bá a fi sílé ńlá àlìjẹ́nà onídẹ̀ra. Alhaji Taiwo Hassan Ogogo ti lọ. Ikú pagbe bẹ́ẹ̀ ni pé kú ò lè dáró rárá. Ikú pàlùkò bí ẹni pálùkò ò lè kó sùn. Ikú pa lékèlékè bẹ́ẹ̀ ni pé ò mọlẹ̀ ẹ́ fún. Àtàpà kò wá sí mọ́ ọwọ́ dì lágbà. Orí ti kú ò lórí, orí dàpọ̀ láìjí. Alhaji Taiwo Hassan Ogogo, ibikíbi tó bá wà ilẹ̀ rere ni. Má jókòó kó o sì má mọ̀ bá wọn jẹ́kò ló. Èyí tí wọ́n bá ń jẹ lọ́run ni o máa bá wọn jẹ. Ogogo wẹ̀yìn wò kó wá wà wọ́n ọmọ rẹ̀. Alhaji Taiwo Hassan Ogogo, ó tún di bẹ́ni ń jọ ni, ó tún di béèyàn bá ń jọ nìyàn. Dọ́tẹ̀ bá pàdé mi, mo ní dúró kẹ́ attack me, I will attack you first.